الله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء غير المغضوب عليهم ولا الضالين آمين. Akí Ọlọ́run ọba tí kíkí yẹ, ọba tí kíkí tọ́ sí, a tún wá fi àsìkò yìí a tún fi dúpẹ́ fún Ọlọ́run lórí oore tó ṣe fẹ́mi àti ẹ lónìí. Oore wo ni ó ní kémi àti ẹ tá tún máa bẹ láyé lónìí. Ẹni tí ò bá mọ núrò ni ò ní mọ pẹ́ dá. Ọlọ́run àwa dúpẹ́ fún rẹ Ọlọ́run fún ṣíṣẹ́ wa kù tó ṣiṣẹ́ wa kù lónìí. Àwa ti àwọn Ọlọ́run tá kí tá dúpẹ́ fún àtọrọ àlékún ìkẹ́ àtàlékún ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì tó jásí pé rahmatan lil alamin, ìkẹ́ ló jẹ́ fún gbogbo ayé. Ọlọ́run àlékún ìkẹ́ àlékún ìyẹn bá wa ṣe fún Ànábì Muhammad. Kó má mọ̀ lórí Ànábì nìkan, kó má bá gbogbo àwọn ará ilé àwọn sàhábà àwọn khulafa rashidun. Àlékún ìkẹ́ àlékún ìjọ lọ́n bá wa ṣe fún wọn. Tòbí kárí gbogbo àwọn àfẹ́sìn tí wọ́n ti bọ́ sí àlìkìyámà. Ọlọ́run àlékún ìkẹ́ àlékún ìjọ lọ́n bá wa ṣe fún wọn. Àwa tọrọ ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara fún gbogbo àwọn àfáà tí wọ́n jẹ́ àfẹ́sìn tí wọ́n ń bẹ láyé lónìí. Ẹ̀mí gígùn àtàlékún àláfíà dákun bá wa ṣe fún wọn Ọlọ́run. Àwa kí gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin pẹ̀lú gbólóhùn pé assalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Ẹ̀yin àwa ẹ̀yin bàbá wa, ọ̀rọ̀ tá fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni ọ̀rọ̀ tí alálòkù ìranù tó ń gbé káàkiri lórí Sheikh Imran àti Alfa Saheed Shittu. Alálòkù ìranù nǹkan tí ò rí ló ń sọ, nǹkan tí ò dá lójú, evidence wọn ló rí tó fi sọ pé Sheikh Imran ló ń wọ́n Alfa Saheed Shittu ń ṣe. Ẹ pé alálòkù ìranù, ẹ pé jáde wá kó wá proof evidence tó rí wípé Sheikh Imran ẹlẹ́à ló rán Alfa Saheed Shittu ń ṣe. Ẹ̀yin ọ̀yin bàbá wa, kò ní proof kankan, kò lẹ́vidence. Kò ṣe kí ni, kò ní proof, kò lẹ́vidence kankan. Ṣùgbọ́n ìwọ alálòkù ìranù lórí nǹkan tí ò jẹ́ lójú tó ń sọ lọ́wọ́ tí àyá Al-Qur'an tọ́láwọn bá wa sọ̀rọ̀ nínú Suratul Isra bismillahir rahmanir rahim. Allah ní wala taqfu ma laysa laka bihi ilmun. Allah ní wala taqfu ma laysa laka bihi ilmun. Allah ní má dúró lórí ohun tó mọ̀ nípa ẹ̀. Wala taqfu ma laysa laka bihi ilmun. Allah ní má dúró lórí nǹkan tó mọ̀ nípa ẹ̀. Inna sam'a wal basara wal fu'ada. Allah ní dájúdájú etí wa wal basara àtọ́jú wa tàbí ríran wal fu'ada àti ọkàn wa kullu ulaika kana anhu mas'ulan. Allah ní gbogbo wọn pátá ni wọ́n ní kọ́tà béèrè lọ́wọ́ wọn tó bá di jọ́ àlìkìyámà. Àtọwọ́ rẹ àtẹsẹ̀ rẹ gbogbo oríkèéríkèé rẹ ni ó sọ̀rọ̀, Ọlọ́run á bi lọ́wọ́ tó bá di jọ́ àlìkìyámà. Ìwọ alálòkù ìranù, wọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run bá yìí o tó ní wala taqfu ma laysa laka bi ilmu, má dúró lórí nǹkan tó mọ̀ nípa ẹ̀. Alálòkù ìranù, evidence wọn ló ní tó fi mọ̀ pé Sheikh Imran ló wọ́n Alfa Saheed Shittu ṣe. An evidence wọn ló ní, lọ mú jáde wá. Lọ mú evidence jáde wá tó fi mọ̀ pé yes, Sheikh Imran ló rán Alfa Saheed Shittu ṣe. Ṣé ti rí pé ẹ̀yin yìí ẹ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀kọ́
ẹ kàn ka Kùránì lásán ẹ tẹ̀lé nǹkan tí ò dẹ lójú òun sọ Ọlọ́run ò gbà wá láyé irú ẹ nǹkan tó bá rí Ọlọ́run ò fẹ́ ká sọ ló fi ní wala taqfu ma laysa laka bi ilmun má dúró lórí nǹkan tó mọ̀ nípa ẹ̀ ìwọ alálùkùránì oníkùránì ó wá dúró lórí pé Sheikh Imran Eleha ló rán àfáà Saheed Shittu iṣẹ́ ṣé o ti yàpá Ọlọ́run bẹ́ẹ̀ yẹn o ti yàpá Ọlọ́run tó bá di jáde kìyàmá Ọlọ́run á béèrè lọ́wọ́ ẹ o wípé evidence ẹ̀dà torí nǹkan tí ò dẹ lójú ló sọ̀rọ̀ lé lórí nǹkan tí ò dẹ lójú ló ń sọ̀rọ̀ lé lórí pé Sheikh Imran Eleha ló rán àfáà Saheed Shittu iṣẹ́ ṣé àfáà Saheed Shittu wá jẹ́ gẹ́gẹ́ bí ọmọdé ni Ọlọ́run fún Ọlọ́run ọba ló gbé àfáà Saheed Shittu dìde ó gbé dìde hudan fún ìmọ̀nà fún gbogbo àwọn ayé fún gbogbo ayé mọ èèyàn tó ti tara àfáà Saheed Shittu mọ̀nà Ọlọ́run máa dúró eyín máa dúró àwọn èèyàn táwa Saheed tó já sí pé wọ́n ti mú wọn kú lójú ọ̀nà èṣù wọ́n ti mú wọn lọ́sọ́dọ̀ Ọlọ́run ọba ìwọ wá dúró ní dúró pé Sheikh Imran Eleha ló rán àfáà Saheed Shittu iṣẹ́ tó bá dá ẹ lójú bẹ́ẹ̀ tó bá dá ẹ lójú tó bá dá ẹ lójú bẹ́ẹ̀ jáde wá jáde àní kò jáde wá kó wá búra pẹ̀lú gbèsè ayé àtàtúbọ̀tán rẹ wípé Sheikh Imran Eleha ló rán àfáà Saheed Shittu iṣẹ́ jáde kó wá búra bẹ́ẹ̀ ẹ̀yin yá wa ẹ̀yin bàbá wa tí alálòkù ìranù tó pera rẹ̀ ní oníkùránì alálòkùránù tí ò bá ti lè jáde kó búra pẹ̀lú àtúbọ̀tán ayé ẹ̀ pẹ̀lú gbèsè ayé rẹ̀ wípé Sheikh Imran Eleha ló rán àfáà Saheed Shittu iṣẹ́ kó jáde kó wá búra so ẹ̀kọ́ ń gbọ́rọ̀ Ọlọ́run ni ẹ̀kọ́ ń ṣe wáàsí tẹ̀lé wáàsí tẹ̀ ń ṣe ń ṣe wáàsí tẹ̀lé wáàsí tẹ̀ ń ṣe ń yapọ̀ Ọlọ́run ń fọ ọgbọ́n Ọlọ́run bá ya oníkùránì Ọlọ́run á bí ẹ o tó bá ti jáde kìyàmá o Ọlọ́run á bí ẹ torí nǹkan tí tó mọ̀ nípa ẹ̀ ló dúró lé lórí nǹkan tí ó dá ẹ lójú ló dúró lé lórí nǹkan tí ó dá ẹ lójú ló dúró lé lórí alálòkù ìranù tó bá ti jáde kìyàmá Ọlọ́run á bí ẹ o wàá dẹ̀ jìyà ẹ̀ ó jìyà rẹ̀ gbogbo yẹn ayé ẹ wo irú ọmọ ọlọ́mọ náà tí wọ́n ń gbé jáde tí wọ́n pè láṣẹ́wó mọ ọmọdé yìí rí mọ rí báwo lọmọ náà ṣe jẹ́ sí mi mọ́ ẹ kò gbé ọmọ ọlọ́mọ jáde ń pè ní aṣẹ́wó nìkan tí ò dá yín lójú tẹ̀ rí ṣé ti gbàgbé ayálùkùránì ni tẹ́yìn bá tiẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ ó jẹ́ ká fà yín lè kọ̀rẹ́tì yín pé ṣe gbàgbọ́rọ̀ Kùránì pé wala taqfu ma laysa laka bihi ilmun wípé má dúró lórí nǹkan tó mọ̀ nípa ẹ̀ alálòkù ìranù kí ló mọ̀ nípa pé báwo ló ṣe mọ̀ nípa Sheikh Imran ló ń wá àfáà Saheed Shittu iṣẹ́ mú evidence ẹ̀ proof ẹ̀ wá gbé jáde wá gbé proof ẹ̀ jáde wá èmi náà tẹ́ sọ pé àfáà Saheed Shittu ló rán mi iṣẹ́ kí ni proof tẹ ní kí ni proof tẹ ní proof wo lẹ ní evidence wo lẹ ní gbogbo ẹ̀yin ayé ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ṣe bẹ́ẹ̀ ti rí báyìí ṣe ti rí kan tó ń ṣẹlẹ̀ ẹni kò bá yín jà ẹni kò bú yín ẹni kò bá yín jà ẹni kò bú yín ṣùgbọ́n iṣẹ́ bí tó wà lọ́wọ́ yín là ń gbìyànjú pé kẹ́ fi sílẹ̀ sẹ́ nǹkan tí ò da tẹ́ gbé wọnú Islam là ń gbìyànjú pé àníṣe kínní ẹ fi sílẹ̀ ó wá tẹnu mọ́ wípé Sheikh Imran ló rán àfáà Saheed Shittu iṣẹ́ nǹkan tí ò dẹ lójú wa dúró lé lórí ẹ̀
alálòkìranù máa retí ìyà Ọlọ́run, máa retí ibi dandan Ọlọ́run, máa retí ibi dandan Ọlọ́run fún kan tí ò dẹ lójú tó ń sọ, máa retí ìbínú Ọlọ́run o. ẹ̀yin yàwá yín bàbá wa, Ọlọ́run fún Ọlọ́run ló gbé àfáà Saheed Shittu dìde. Kò sí ẹnìkankan tó wà lẹ́yìn àfáà Saheed àbí tó tẹ́ pé òun ló spọ́ṣọ̀ òun ló ń àfáà Saheed Shittu ń ṣe. Kò sí ẹnìkankan. Fún Ọlọ́run ló gbé àfáà Saheed Shittu dìde. Ìbàjẹ́ ti kún ọwọ́ ẹ̀yìn àfáà jù. Kò wá sẹ́ni tó lè kọ́, Ọlọ́run wá gbé ẹnìkan dìde pé ìyá lágbájá yìí wọ́n máa kọ gbogbo ibi táwọn àfáà ń ṣe. Ó máa ń sọ ó ti gbàgbé pé Ọlọ́run ni máa ń rán ṣẹ́ ni. Ó wá ní Sheikh Imran Eleha ló dúró lẹ́yìn àfáà Saheed Shittu ló rán wọn ṣẹ́. Lọ́tọ̀rọ̀ astaghfirullah pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn o. Lọ́tọ̀rọ̀ astaghfirullah lọ́ ṣe istighfar kó pa pẹ̀lú nǹkan tó ṣe yẹn kó dé gbàwẹ̀. Torí nǹkan tí ò dẹ lójú ló sọ, nǹkan tí ò rí ló sọ. Ọlọ́run á bí ẹ wọ alálòkù ìranù Ọlọ́run á bí ẹ o. Torí ó ti yapa Ọlọ́run o. Nǹkan tọ́lọ́run ò fẹ́ ló ti ṣe yìí o. Wípé wala taqfu ma laysa laka bihi ilmun, má dúró lórí nǹkan tó bá mọ̀ nípa ẹ̀. Alálòkù ìranù ó wá lọ dúró lórí nǹkan tó mọ̀ nípa ẹ̀. Ó mọ bó ṣe ṣe. Ṣé bí ó pè é lóní Kùránì? Ó bá pàdé nínú àyà yẹn ni. Ó ti bá yẹn pàdé nínú Kùránì. Oníkùránì ó ti bá pàdé. Àyà wala taqfu ma laysa laka bihi ilmun. Ó ti bá pàdé. Lọ wo ní Suratul Isra. Àyà 36 lọ wo wàá rí ńbẹ̀. Tó bá ti bá pàdé lọ wo. Ọlọ́run ni máa dúró lórí kan tó mọ̀ nípa ẹ̀. Ìwọ wá dúró ní dúró pé Sheikh Imran lórí àfáà Saheed Shittu ń ṣe. Ọlọ́run á bí ẹ tó bá ti jáde kíyámọ̀. Ibi dandan Ọlọ́run á sì máa bọ̀. Àbí kó jáde sí gbangba kó wá túbá. Gbangba ló ti sọ. Wàá tún jáde sí gbangba wàá túbá pé Ọlọ́run dáríjì mi o. Nǹkan tí mi ò mọ̀ ni mo sọ yìí o. Bọ́ sí gbangba kó wá túbá bẹ́ẹ̀. Ṣùgbọ́n láì ṣe bẹ́ẹ̀, ìyà Ọlọ́run ó bá ẹ. Ibi dandan Ọlọ́run ó bẹ ẹ. Ó sì rí ìbínú Ọlọ́run. Ó bá ìbínú Ọlọ́run, ó bá pàdé pẹ̀lú kan tí ò tẹ lójú tó ń sọ. Ó bá ìbínú Ọlọ́run, ó bá pàdé. Ẹ̀yin yàwá yín bàbá wa, ṣẹ́rí lórí kan tó ṣẹlẹ̀ yìí, ẹnìkan ò bú ẹnìkan, ẹnìkan ò fi ẹnìkan gba star, ẹnìkan ò yẹ̀yẹ́ ẹnìkan, ṣùgbọ́n lórí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú ayé lónìí, lórí àwọn ìwàkúwà tó wà lọ́wọ́ àwọn àfáà, lórí àwọn ìṣekúṣe tó wà lọ́wọ́ àwọn àfáà, lórí ìbátẹ̀yàn jẹ́ táwọn àfáà ń ṣe, lórí kíyàn kọ́ dá tẹ̀yàn rú táwọn àfáà ń ṣe, lọ́nà fi gbé Sheikh Saheed Shittu lọ́nà fi gbé wọn dìde. Gbogbo ẹ̀yin ibi táwọn àfáà mi tí wọ́n ń ṣe, àwọn àfáà mi wọ́n bá yá àwọn èèyàn dédé bíi pé ẹ̀yà tẹ́ bá gbọ́ tẹ́mi bá ń sọ̀rọ̀ báyìí ẹ sì máa sunkún. Aqsamtu billah, a sì máa sunkún. Nígbà tí níjẹta tí Sheikh Saheed tí wọ́n ṣe program, àwọn ìyá kan pè wọlé tí wọ́n ń sọ̀rọ̀, ẹ̀yin yá wa omi ẹkún sì ń bọ́ lójú mi wípé kí ló dé, ẹ̀yin àfáà yìí ti báyé jẹ́ jù, ẹ ti báyé jẹ́ jù. Gbogbo yín Ọlọ́run gbé àfáà Saheed Shittu, Ọlọ́run gbé dìde ni. Ẹ wá ní Sheikh Imran ló tì wọ́n lẹ́yìn ló rán wọn ṣẹ́. Àkọ́kọ́ náà fún yẹn, alákọ̀ọ́kọ́ ìyẹn ẹ rí ìbínú Ọlọ́run, ẹ rí ìyà Ọlọ́run.
àbí ṣé ẹ kíka kùránì alálòkù ìranù ò kíka kùránì àbí ó ti bá pàdé tó bá ti bá pàdé lọ́wọ́ Suratu Israel ayá 36 lọ́wọ́ ń bẹ̀ ó rí wípé wala taqfu ma laysa laka bihi ilmun má gbọ́n lórúkọ tó mọ̀ nípa ẹ̀ ẹ̀yìn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ti bà àfáà jẹ́ ẹ̀yà wa ẹ̀gbọ́n àfáà ti bà àfáà jẹ́ àwọn àfáà tó ti bàjẹ́ wọ́n jẹ́ ká mọ àfáà gidi mọ́ gbogbo àwọn àfáà oníjàlábí ayé àwọn èèyàn tó ti bàjẹ́ ò níye wọ́n bọ́bìnrin olóbìnrin mi sùn nítorí pé ó bá jàlábí wá sọ́dọ̀ wọn wọ́n á ba ayé ẹlòmíì jẹ́ obìnrin tó ti bá sùn ò níye tó ti bá sùn kò níye Ọlọ́run wá gbé àfáà Saheed Shittu dìde fún pàṣán ní pàṣán fún gbogbo yín wọ́n fún yín lẹ́gba wọ́n jó yín lára ẹ̀yàn bàbá wa ṣe kí má pa ọwọ́ tọ̀ yín ṣẹ̀dá àfáà Saheed Shittu EFCC ni wọ́n jẹ́ fún àwọn àfáà EFCC ni wọ́n jẹ́ fún àwọn àfáà mo fi títóbi Ọlọ́run ọba búra látìgbà tí àfáà Saheed ti bẹ̀rẹ̀ tó fi débi tó ń dé yìí wàláì tàláì orí burúkú ti dínkù ní Nàìjíríà orí burúkú ti dínkù ní Nàìjíríà lónìí wàláì lazim orí burúkú ti dínkù ní Nàìjíríà àwọn iṣẹ́ ẹbí táwọn àfáà yìí ń ṣe ó ti dínkù oníkálùkù ti para ẹ̀ mọ́ gbogbo àwọn kan tí ó da táwọn àfáà míì tí wọ́n ṣe káàkiri gbogbo àwọn òṣì táwọn àfáà míì tí wọ́n ṣe káàkiri wàláhì wọ́n ti ń kọ́ṣọ́ ara wọn wọ́n ti ń gbéra wọn jẹ́ síbì kan torí kí ni wọ́n ti mọ̀ pé táwọn bá ṣe kìíní tí àfáà Saheed bá gbọ́ wàhálà ti dé bá wọn. ṣèbáwo ni àwọn bàbá wa ṣe Sunday Igboho wọ́n sọ níjó ní pé nígbà tí wọ́n lọ bá àfáà Saheed ní London wọ́n sọ fún wọn pé àfáà kan mọ̀ tó já sí pé ìyá yẹn àfáà yẹn gba 3 million lọ́wọ́ ìyá yẹn nígbà tí ìyá yẹn wọ́n lọ bá Sunday Igboho àfáà Sunday Igboho wá sọ fún àfáà yẹn pé tó o bá dáwọ́ yẹn padà ń lọ sọ fún àfáà Saheed ń sì gbé picture ìfáà Saheed ẹsẹ̀kẹsẹ̀ àfáà yẹn lọ wá 2 million lẹ́sẹ̀kẹsẹ̀ àfáà yẹn lọ wá 2 million ó wá jáde ẹ̀yin ẹwà ìbàbá wa ẹ dákun ṣé ìyẹn ò tó níṣẹ́ Ọlọ́run lọ́tọ̀ Ọlọ́run gbé àfáà Saheed dìde fún gbogbo àwọn fún ẹgbà Ọlọ́run gbé wọn dìde gẹ́gẹ́ bí ẹgbà fún gbogbo àwọn àfáà míì tí wọ́n ṣe fún gbogbo àwọn àfáà tó já sí pé àwọn àfáà tí wọ́n yàtọ̀ sí àfáà àlùfáà tó ń pèrè láàfáà àwọn àfáà míì tí wọ́n ṣẹbọ tí wọ́n ṣorí burúkú Ọlọ́run gbé àfáà Saheed Shittu dìde gẹ́gẹ́ bí ẹgbà fún gbogbo wọn oníkálùkù náà ti ń bẹ̀rù sí gbogbo pátá ni wọ́n ti ń bẹ̀rù gbogbo ní pátá ni wọ́n ti ń bẹ̀rù ẹni tó ṣerú yẹn ó dí orí burúkú kù nínú Islam gbogbo òṣìtẹ́yìn àfẹ́ ẹlẹ́bọ tẹ́ ń ṣe yìí ó dínkù nínú Islam ẹ wá sọ pé ṣíkì mọ́ ẹlẹ́ a ló rán wọn ṣẹ́ kí ni proof ẹ jáde wá kó wá sọ proof ẹ jáde wá ṣé káwá lajúlẹ̀ kẹ máa bà ẹ̀sìn Ọlọ́run jẹ́ lọ ni káwá lajúlẹ̀ kẹ máa parọ́ mọ́ ànábì lọ ni káwá lajúlẹ̀ gbogbo àwọn èèyàn kẹ máa ṣì wọ́n lọ́nà lọ àlè lajúlẹ̀ torí Ọlọ́run ó bí ẹnìkan kan wọ́n wájú àlìkìyà mọ̀ pé kí ló dé tó lè ṣe correction kí nígbà tó mọ̀ pé kò dá Ọlọ́run á bí ẹ pé oníkàápá láti ṣe ẹ bá sọ pé wọ́n bú yín
ìbàjẹ́ tó wà lọ́wọ́ yín ló fẹ́ gbà kú lọ́wọ́ yín ìbàjẹ́ yẹn ló fẹ́ gbà kú lọ́wọ́ yín ìbàjẹ́ ló fẹ́ gbà kú lọ́wọ́ yín ẹ̀yin ni ẹ gbọ́rọ̀ tí alágbọ́rọ̀ mi sọ tó ní àfáà rẹ ọlọ́run ẹ kékeré ni dókítà rẹ ọlọ́run ẹ kékeré ni ọ̀gá rẹ. tán bá mú ọ déwájú adájọ́ ọ gbọ́dọ̀ mọ́ tẹríba fádájọ́. ọ gbọ́dọ̀ tẹríba fún adájọ́ rọ́bù rẹ ní nígbà náà lọ́hùn. bọ́ ọ bá lọ ní tẹríba fádájọ́ wọ́n ò fi ìyà jẹ ọ́. wọ́n fi ìyà jẹ ọ́ náà. ọlọ́run ò sì ní dá sí ọ. ọlọ́run ò tiẹ̀ ní sọ pé òun rí ọ. ọlọ́run rẹ kékeré ni. ọlọ́run rẹ kékeré náà ni. ibẹ̀ ní rọ̀bánì yìí náà àwọn súfí tí wọ́n kóra wọn jọ àwọn kan bẹ tí wọ́n ń pè ní álímọ̀ rọ̀bánì inú ẹ̀ ní àwọn kàdíríyà tìjàníyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìní wọ́n fi lò báwọn náà fi lò ní jámù pé rọ̀bánì yìí náà ẹ̀yin ọlọ́run fáwọn èèyàn ọlọ́run kékeré small letter G. ọlọ́run kékeré fáwọn èèyàn. Allah. Bima kuntum tuhallimuna al-kitaba pẹ̀lú ìmọ̀ tí wọ́n mọ̀ tẹ́yìn ò mọ̀. pẹ̀lú ìmọ̀ tí wọ́n mọ̀ tẹ́yìn ò mọ̀ ọlọ́run kékeré ni wọ́n jẹ́ fún yín. àìsàn ń ṣe ọ́ déwájú dókítà tó lè wò ọ́ sàn dókítà yẹn ti di rọ́bì. ó ti di ọlọ́run ọba rẹ tọ́lọ́ ní owó ọ̀sán. oníwó ọ̀sán. àáfàá tí ń fi ọ̀rọ̀ ọlọ́run yé ọ ṣéwù rẹ ọlọ́run rẹ ni ọlọ́run kékeré. àáfàá tí ń fi ọ̀rọ̀ ọlọ́run ọba yé ọ ọ̀nímọ̀ tẹ́lẹ̀ ó wá gbé àìmọ̀kan rẹ̀ ó gbé lọ́dọ̀ rẹ̀ ó wá sọ́dọ̀ èèyàn ó sọ́dọ̀ àáfàá ọlọ́run rẹ kékeré ni. kí ló fà á tọ́lọ́run fi ní kan màlẹ́kà tẹríba fádámọ̀ ṣé bó tó ó sẹ́ẹ̀tì ìdánwò ni. ó sẹ́ẹ̀tì exam fún wọn ni. ó lókè o ìdí tẹ́ fi tẹríba fún rèé ó yá ọkọ rèé àdá rèé abọ́ jẹun ní jígà nìyí pọ́ọ̀tù ọbẹ̀ nìyí síbí nìyí àrò ní àdògán nìyí kùkín pọ́ọ̀tù nìyí ó yẹ máa sọ ọkọ gbogbo ẹ̀. àwọn màlẹ́kà ní láhí ilé mọ̀lánà. wọ́n láwọn ò mọ̀. ilé amahalamta. àfi tó bá yà kọ́ wa lókù àmọ́ àtijú. ọlọ́wà ní ádámà àǹbì hùwù bí àsìmọ́ yìí. ọlọ́wà ní wọ́n ádámà ó yá já wọn sí máa kọ́ wọn sọ fún asọ́dúnkọ gbogbo rẹ̀ fún wọn. anábì ádámà ní eléyìí lọ́kọ́ eléyìí ní jígà eléyìí lábọ̀ jẹun eléyìí lábọ̀ mumi eléyìí láàrò eléyìí ní pẹpẹ eléyìí lájà. ó tán o. ẹ gbọ́dọ̀ tí ọlọ́ni. alágbọ́rọ̀ mi sọ tó ní àfáà rẹ ọlọ́run ẹ kékeré ni dókítà rẹ ọlọ́run ẹ kékeré ni ọ̀gá rẹ ọlọ́run ẹ kékeré ni ẹ gbọ́ nǹkan tó náà sọ nínú ayé Al-Qur'ani ni ọlọ́run sọ nínú Al-Qur'ani ọlọ́run ní ma kana li basharin an yu'tiyahu Allahu al-kitabi ọlọ́run ní ma kana li basharin an yu'tiyahu Allahu al-kitaba ọlọ́run ní kò tọ́ fún abara kan an yu'tiyahu Allahu al-kitaba ta fún ní tírà wà ní kìmáàtì àti ọgbọ́n wà nùbù wàtà tàtúwà ṣe lánàbì ọlọ́run ní kò tọ́ fún wíyàn bẹ́ẹ̀ yẹn thumma yaqula linnasi wípé kúrò èèyàn yẹn kọ́ máa sọ fáwọn èèyàn pé kúnú ìbàdàlì ẹ máa jọ́sìn ẹ máa jẹ́ ẹrú fún mi ọlọ́run ní kò tọ́ fún ẹni bẹ́ẹ̀ kò tọ́ fún ànábì ọlọ́run ní kò tọ́ fún ànábì kan àbẹ́ni ta fún ní tírà ta fún ní ọgbọ́n tó tún wá jẹ́ ànábì ọlọ́run ní kò tọ́ yaqulu linnasi kó sọ fáwọn èèyàn pé kúnú ìbàdàlì ẹ máa jọ́sìn fẹ́mi ẹ máa ṣẹrú fún mi
ọlọ́run ní kò tọ́ sí anybody tó fi máa nábì kò tọ́ sí ní pé ẹ máa jẹ́rú fún mi min dunillahi yàtọ̀ sọ́lọ̀ ọlọ́run wá ní walakin kúnú rabbaniyina ọlọ́run ní ṣùgbọ́n kúnú rabbaniyina gbogbo nǹkan tí wọ́n kọ́ yìí gbogbo nǹkan tí wọ́n fi mọ̀ yín nítorí kíni kẹ́ ẹ bá lè jẹ́ ẹni tí ó máa sìn lọ́hun kẹ́ ẹ lè jẹ́ ẹni tí ó fi súnmọ́ Ọlọ́hun gbogbo wáàsí ọ̀rọ̀ táwọn afáàn sọ fún yín àfọwọ́ gbọ́dọ̀ sọ ní sọ pé kẹ́ jẹ́rú fún nítorí kẹ́ fi lè máa sìn náà ni. nígbà tí alágbára omi tí wọ́n sọ pé àáfàá rẹ Ọlọ́run rẹ kékeré ni ẹ̀rùn kó tọ́lọ̀ sọ Ọlọ́run ni kò tọ́ fẹ́ anybody máa tó wà ń bẹ̀ máa náhíyà ni kò tọ́ máa káánà lè bàṣàrí kò tọ́ fún abara kan èèyàn ní ẹni Ọlọ́run kò tọ́ fún ẹ ayé tí yahoo láwọn lè kìtàbà ẹni ta fún ní tíra kò tọ́ fún wàlíkímàtì àti ọgbọ́n wà nùbú wata àti tó tí wá jà nẹ́bì sùmọ̀yẹ̀kú láàrin náà sí kó máa sọ fáwọn èèyàn pé kúnú ìbàdàlí ẹ máa jẹ́rú fún mi lọ́wọ́ ni kò tọ́ Ọlọ́run ló sọ o nínú háyà Al-Qur'ani ló wà o kí ló wá dé tí alágbára omi tí fi wá ń pe tó wá ń sọ pé àfá ẹ Ọlọ́run ẹni èèyàn ò gbọ́dọ̀ sọ pé kéèyàn jẹ́ orú fóun èèyàn gbọ́dọ̀ sọ pé kéèyàn jẹ́ orú fóun o tó wá sọ pé ìwọ fẹ́ sọ ẹ̀dẹ̀ Ọlọ́run fáwọn èèyàn káwọn èèyàn máa pẹ̀lú Ọlọ́run kékeré torí kíni ṣe gbogbo nǹkan tá a fẹ́ lajúlẹ̀ lílé kí gbogbo ṣùtẹ́ ń ṣe ká lajúlẹ̀ ká máa fi ilẹ̀ kẹ máa wúwí kú wí kẹ máa bá ìsìn Ọlọ́run jẹ́ ìsìlámù ìkọ̀tún ègbè tẹ́ ń ṣe òun náà ni kẹ máa ṣe lọ o ẹ má gbé kọjá ìkọ̀tún ègbè yín o ẹ má gbé kọjá ìkọ̀tún ègbè ibẹ̀ náà ni kẹ dúró sí kẹ ti máa ṣe oṣù tẹ́ ń ṣe yẹn àwí fún títí ń pe jálàbí òdà ẹ ṣáà takú pé ìdí jálàbí yẹn ṣáà lè fẹ́ kú sí a ní jálàbí òdà ẹni tó bá ṣe jálàbí kú kò ní rí Ọlọ́run pàdé ẹni jálàbí ẹ̀ fẹ́ ṣe kú ẹ̀yà wa ẹ̀yin bàbá wa ṣàpọ̀ pé Ọlọ́run sọ nínú Al-Qur'an Ọlọ́run ní ìdíhún ila sabili rabbika Ọlọ́run sọ fún mi pé ẹ pèpè sójú ọ̀nà tọ́lọ́run ọba bil hikma pẹ̀lú ọgbọ́n ṣẹ́rí àwọn ẹni tọ́lọ́run ní ká pè pẹ̀lú ọgbọ́n àwọn ni ẹni tó jásí pé àìmọ̀ kan ni kò mọ̀ kankan kéèyàn wá ṣe wá sí sáìzì rẹ̀ fún ṣùgbọ́n àfà tó mọ̀ pé kíní yìí dá kíní yóò dá tó wọ́n mọ̀mọ́ ṣe pẹ̀lú ìjà ni a fi gbà lọ́wọ́ ẹ̀ pẹ̀lú wàhálà ni a fi gbà lọ́wọ́ torí pé onímọ̀ ni ó mọ̀ pé kíní yóò dá ó wá mọ̀ọ́mọ̀ ó wá ń ṣe alágbára omi àti alágbára omi o àti ọmọ rẹ̀ alálòkù ìranù gbogbo ibi àwọn nǹkan tí ò dá tó wà lọ́wọ́ yín là ń gbìyànjú ta fẹ́ gbà kó lọ́wọ́ yín adẹ́mọ̀ pé a padà gbà lọ́wọ́ yín náà ni ẹ̀yin náà ẹ̀wọ̀n nǹkan tó ṣẹlẹ̀ ní ẹnjẹ́ mẹ́ta yìí tí wọ́n ní ká máa lọ kó gbogbo àwọn àkọ́bí ọmọ wọn wá kí iná fẹ́ fìyàn ṣe nínú Islam alágbára omi wọ́n tún wá dé agent síta kó máa lọ rí ìran sáwọn èèyàn pé